الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك مسلكهم واستنى بسنتهم إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tí ó ṣẹ̀dá wa tó sì fi ìsìláàmù fi kẹ́ wa, tó wá ní kí a máa lọ́ba. Ọba náà ni a dúpẹ́ fún. Ọba yìí báyìí ló fi ẹ̀sìn Islam ló fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, látàrí pé kí orí ayé àti kọ̀kọ̀ sàárè ti gbangba al-qiyama kó lè bá fi máa jẹ́ tiwa. Ọba tó ṣe léyìí a dúpẹ́ fún. Àwa bẹ̀ Ọlọ́run ọba náà wípé kó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kó bá wa ṣe bẹ́ẹ̀ fún àwọn ará ilé ẹ̀ láwọn ẹni tí wọ́n sin lọ́wọ́n ọba pọ̀lú ẹ̀, kó sì bá wa ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn sọ̀hábà látòkè délẹ̀ wọn, àwọn ẹni àpọ́nlé, àwọn ẹni iyì. Kí Ọlọ́run jẹ́ kí aljanna firdaus kó jẹ́ ibùsùn wọn ní kọ̀ọ̀kan wa. Kó bá wa ṣe bẹ́ẹ̀ fún àwọn tábìín àti gbogbo àwọn ẹni tí wọ́n pawọ́ lé wọn, tó já sí pé gìgísẹ̀ wọn kọ́ kò yàtọ̀ sí ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam títí wọ́n fi kúrò láyé. Àwa náà tí àwa ń tọrọ fún wọn, ayé tí wa náà ti ń lọ sí òpin báyìí. K'Ọlọ́run jẹ́ kí a ní ìtànsí eré, ká sì bá ilé láyọ̀. Àárín àwa àti Ọlọ́run ọba, k'Ọlọ́run má jẹ́ kí ó korò ká fi kó láyé náà. Lẹ́yìn eléyìí, àgbà bíbáyìí fi kí gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ń gba eré okùn yìí kọjá fi ṣe àǹfààní fáyé, wípé wọ́n kú iṣẹ́ títí Ọlọ́run ọba, kí Ọlọ́run kó bá wa san wọ́n ní ẹ̀san rere. K'Ọlọ́run kí wọ́n jẹ́ kí gbogbo ohun tá ń ṣe yìí báyìí kó bí ọmọ rere fún ẹnì kọ̀ọ̀kan wa láyé ní kọ̀kọ̀ sàárè gbangba al-qiyama. A kí ń pẹ́ kú iṣẹ́ Ọlọ́run ọba, k'Ọlọ́run kó bá wa dúró tì yín. Pàápàá jùlọ olùdarí ètò náà, dòkítọ́rù wa ta fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, Abdulrahim Shitu Thani, k'Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa. Àwọn àgbà báyìí fi tọrọ fún gbogbo àwọn ọmọ alhaji wa Saifuddin, láwọn ọmọ tí wọ́n gbé ètò yìí báyìí kalẹ̀, tí wọ́n sì ń rìn bó ṣe yẹ kí wọ́n rìn lórí pé kí ètò náà kó má kú láyéláyé, lórí pé kí àwọn mùsùlùmí kí wọ́n máa jẹ àǹfààní. K'Ọlọ́run má dùn wọ́n ládẹ́ láyé ní kọ̀kọ̀ sàárè gbangba al-qiyama. K'Ọlọ́run kó wá yí àwọn ọmọ tiwọn náà fáwọn náà.
bẹ́ẹ̀ lọ́n fún gbogbo àwọn amójú ẹ̀rọ tí wọ́n ń to gbogbo ẹ̀ táyé fi ń rí àwọn ohun náà gbọ́ dáadáa tá sì fi ń dá àwọn àfáà kọ̀ọ̀kan tí ń sọ̀rọ̀ wọ́n fi ń dá àwọn pé lágbájá ọmọ lágbájá òun lélẹ́yìí kí Ọlọ́run kó bá wa dúró tí àwọn náà ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wọn kọ́lọ́run má jẹ́ kí ó dàrú la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Èyí tí ó máa jẹ́ ìránnilétí fún àwọn ẹnìkan, ìṣítí fún àwọn ẹlòmíì, àwòkọ́gbọ́n àgbọ́lò fún àwọn ẹlòmíì. Òun náà ni ọ̀rọ̀ nípa mawqiful Islam min al-mar'a. Kí ni ojúṣe Islam sí obìnrin? Ojú wo ni Islam fi wo obìnrin láti ayé wá fìdí ìsinyìí? Ipò wo ni Islam gbé obìnrin sí? Eré ẹ̀ la sọ̀rọ̀ sí fúnra wa lénìí. Àkọ́kọ́ tí a fi mọ iyì ibi tí Islam gbé obìnrin sí, Allah ti sáré lọ síbi àwọn nǹkan kan ní ohun tó jẹ mọ́ ìtàn gbé báwo ni ìṣẹ̀mí àwọn obìnrin lánàá kan kí Islam tó dé. Nígbà tí Islam tó wá dé tán, báwo làwọn ẹnìkan ti tún ń lo àwọn obìnrin lẹ́ni tí ò fẹ́ fi ìlànà ti tàná lẹ̀? Báwo náà ṣe ń ṣe fi wá débi ipò gangan ní Islam gbé obìnrin sí táfi débẹ̀. Fẹ́ tó bá ka ìtàn dáadáa tó sì ń fi ọpọlọ fi tọ́ lọ, àbí kò ká ọgbọ́ ìtàn, àbí wọ́n rọ́ ìtàn lọ́ba dáadáa tó sì ní làákàyè tí ń ro lọ́kọ̀ọ̀kan, tó yóò máa rí ipò tí àwọn èèyàn kọ̀ọ̀kan àbí àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan ipò tán gbóbìnrin sí lásìkò tiwọn kó tó di pé Islam dé. Ẹ ká ṣe káwò àwọn Yahudi tí a mọ̀ sí àwọn Juif. Obìnrin lọ́dọ̀ wọn ipò wo ni wọ́n gbé sí? Àwọn gbà wípé almar'atu amarru min almaut. Ọ̀dọ̀ tí wọ́n ń gbé àwọn gbà ń pé obìnrin ó korò jáì ìjùkú lọ. Obìnrin kì í ṣe ohun tí a máa ń tọ́wò. Ìṣẹ̀mí bẹ́ẹ̀ làwọn bóbìnrin ṣe lásìkò títí wọn. Lóbìnrin ò fi ní àpọ́nlé tó kéré lọ́dọ̀ wọn. Èyí àwọn Yahudi tá mọ̀ sí àwọn Juif ọlọ́kàtà dáadáa o. Ọ̀dọ̀ tí wọ́n nìyẹn. Àwọn sì ń gbé obìnrin sípò ń gbé kí ni? Ẹni làánà ni obìnrin ẹni tá máa ń lé kó nù kẹ lóbìnrin, obìnrin ṣe ohun tí yàn máa ń kẹ. Wọ́n lè débẹ̀ fóbìnrin lásìkò tiwọn àti ohun tí ń bẹ nínú ẹ̀mí wọn tó fi ń bá àwọn obìnrin ṣe. Ipò táwọn obìnrin ibi táwọn gbé àwọn obìnrin sí ipò náà nìyẹn. Ìwọ tó ń wò mí lé lóbìnrin, ká wá sọ pé báwọn eléyìí ṣe ń ṣe lásìkò tiwọn, àsìkò tí wọ́n wá ń lò nísìnyí àwọn àwọn fèrúfẹ́ nǹkan bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ ṣẹ̀mí, báwo ni ò bá ṣe rí? Ó sì kù láyé náà o. Fáwọn ẹni tí wọ́n bá fi ẹ̀tàn wọn fi bò lójúmọ́lẹ̀, wọ́n máa wá rí rẹ̀ nírí pé àwọn onítọ̀hún yẹn wọ́n pọ́n òun lé ọmọ pẹ́ ní ìyẹpẹrẹ ẹni lásán nìyẹn. Wọ́n àgbọ̀nà kankan mọ́ nísìn, ọ̀nà kọ̀rọ̀ ni wọ́n ń gbà fi yọjú sí àwọn obìnrin wa tí wọ́n fi ń sọ wọ́n dìyẹn ẹ̀yẹ láyé ní kọ̀kọ̀ sáré gbangba kìlá. Kí wọ́n bá ṣókí lọ́dọ̀ àwọn Yahudi, ipò tó gbé ní wà lọ́dọ̀ wọn kọ́ òun nìyẹn. Ọ̀dọ̀ àwọn Nasara tí a mọ̀ sí àwọn Chrétien, àwọn tó wá kọjá àlà
níbi ọ̀rọ̀ olóbìnrin dé àwọn dúró pé obìnrin ṣe ó dà gẹ́gẹ́ bí ilẹ̀kùn kan tí ṣètánì máa ń gbọ́ àgbà fi wọlé síyàn lára kò sẹ́ni tí ó rí èṣù láyé tí ò ní sá nítorí pé iṣẹ́ èṣù ń kọ́ iṣẹ́ burúkú ni èṣù kì í rán lọ bí ire níbi tó ti ṣe rí bóyá kìyàmọ̀ ńkọ́ ibẹ̀ làwọn máa ń tìyàn lọ àwọn nàṣọ́rà àwọn gan wọ́n déṣù mọ̀ wọ́n ń fi béṣù ṣe burú yẹn wọ́n fi ń wé obìnrin láwùjọ níbi àyèmọ́ ka obìnrin kún yàn lásán láwùjọ náà wọ́n á ní obìnrin kọ́ o mọ́dékàlù ṣèyítọ́n lóbìnrin mọ́dékàlù ṣèyítọ́n la nafsil insan ọ̀nà tí ṣètọ́n máa ń gbà fi wọlé sí inú gbèsè ayé ọmọ èèyàn náà lóbìnrin jẹ́ tó bá lò gbóbìnrin sọ́ọ́sẹ́ ò lè ráyè ẹ̀ ṣe dáadáa máa dépò tó fi sìn lọ́rùn lọ́dọ̀ tiwọn òun nìyẹn ipò táwọn gbóbìnrin sí nìyẹn kí ní ìbáyìí kọ́ ọ wá sún wọn débi wípé àwọn arìngbóbìnrin yìí ṣeun tíyàn máa ń fẹ́ sílé wọ́n yìí fẹ́ sílé ṣùgbọ́n wọ́n lè bá ṣèrànù káyọ̀dé kó máa lọ wọ́n á sọ di nǹkan lásán láyé náà tí kò wúlò yàrá máa bá wọn gbé gbóbìnrin máa bá wọn gbéṣẹ́ wọ́n ti rí lọ́nà bí kíni bí àwọn bá dán wò èṣù ó gbàbẹ̀ wọlé sáwọn lára àwọn òfin ní rí ẹ̀sìn wọn tí wọ́n sìn wọn à ní rí sìn dáadáa mọ́ gẹ́gẹ́ bí kíni àbá wọn tí wọ́n ń dá jóbìnrin ò jáwọn kankan lọ́dọ̀ wọn náà fi wá ní báwọn ṣe wáyé ẹni mímọ́ làwọn àwọn gbọ́dọ̀ súnmọ́ obìnrin dípò táwọn ò bá fẹ́ wọ́n á mú àwọn obìnrin wọn gan lára ńkọ́ wọ́n gbé àná sí ọwọ́ bẹ́ẹ̀ tí mo sì fura gbọ́ náà tí ò dáa ni wọ́n gbà fi ń sọ wọn di ẹ̀yẹ́ nígbà yìí tẹ́ jẹ́ obìnrin wa gan ẹ̀mí mọ́ ní ẹ̀gbọ́dọ̀ lọ́kọ tóbìnrin wà lọ́dọ̀ wọn nìyẹn ẹ wo ìyàtọ̀ fi ń jẹra wọn ẹ wo ìyàtọ̀ fi ń jẹ àwọn obìnrin pé o ibi tó dé nísìnyí o ti dẹni mímọ́ o ti ṣe nǹkan báyìí ní ṣọ́ọ̀ṣì o ti ṣe nǹkan báyìí ní ṣọ́ọ̀ṣì ọkùnrin ò tọ́ sí ẹ mọ́ ẹni mímọ́ nìyẹn ọkùnrin wa ń sọ pé òun bẹ́ẹ̀ ṣàṣepọ̀ yẹn sẹ́ o ti ń fi ẹ̀gbin fi kún ẹ wo mọ́ ti fọpọlọ wọn mọ́ gbòǹbì nǹkan tó mọ́ lọ síbi nǹkan ẹ̀gbin wọ́n mú obìnrin wọn yọ kó nù gbádùn wọ́n gbé sínú ìnira inú dààmú pẹ̀lú ìtànjẹ wípé ẹni mímọ́ ni ipò táwọn gbóbìnrin sí òun nìyẹn lọ́dọ̀ àwọn ẹni àyìnmọ̀ lánàá kí Islam tó dé ní àwọn Lárúbáwá àwọn gbé obìnrin sípò ń pé obìnrin yìí ṣẹni tó yẹ kó báyàn gbé o kò gbọdọ̀ báyàn gbé obìnrin sì ní wọn à gbọdọ̀ bí obìnrin mọ́ wọn gbé lágbájá lóbìnrin lọ́wọ́ tàwọn ti róbìnrin nǹkan àbùkù kan tí ò gbọdọ̀ bá wọn rẹ́ dépò tí ò bá wọn gbé lọ́dọ̀ àwọn ẹni àyìnmọ̀ àná kí Islam tó dé báwọn ṣe ṣe nìyẹn lọ́fi já sí pé tí wọ́n bá fún àwọn ìyàwó ẹgbẹ́gbẹ́gbẹ́gbẹ́ òbí tí wọ́n bá fún àwọn ìyàwó wọn lóyún gbà náà obìnrin tí ò dáná ni ohun tó gbọdọ̀ gbọ́ ẹgbẹ́ o wọ́n bá fún àwọn ìyàwó wọn lóyún gbà náà obìnrin tí ò dáa ló ń bá sùn yẹn o wọ́n bá fún wọn lóyún wọ́n á máa retí pé kí ló fẹ́ mú wa tó bá dín pé wọ́n bá padà fún wọn ní ìró pé ẹ máa kó ewu ń bẹ nínú ọmọ tó bá lóbìnrin ni wàhálà ó dé gbàgbèsè ayé wọn lẹ́ẹ̀kan náà wa idha bushira ahaduhum bil untha dhalla wajhuhu muswaddan wa huwa kadhib wa idha bushira ahaduhum bil untha tó bá fún ẹnìkan nu wọn ní ìró pé ẹ kú ewu ọmọbìnrin o ẹ kú ìdùnnú ẹ kú ayọ̀ èyí tí ó fi yọ ọ̀pọ̀lọmọbìnrin yẹn kọ́ dhalla wajhuhu muswaddan wa huwa kadhib ẹ̀rí pé ojú ògbó ni ó ṣú dẹ́dẹ́dẹ́ tìbínú nígbà irúfẹ́ ìró ìbànújẹ́ òun náà fún nìní yatawara minal qawm min su'i ma bushira bihi yóò máa wá di pé yóò máa pa gọ́lọ́gọ́lọ́ ládùúgbò lẹ́ni tí ó máa sá fún àwọn ìjọ tiẹ̀ sábà ihun tí wọ́n fi lọ ń pọ̀ ọmọbìnrin lóbi
obìnrin yẹn ńkọ́ òun rí ní nǹkan aburú nípa obìnrin nǹkan aburú ni obìnrin ló sì fún lóyún obìnrin ló sì bí ẹ àbí ọkùnrin ló bí ẹ ṣọkùnrin ló làdí ló gbin ló jáde kónú ẹ ni ṣé bóbìnrin ni tó bá já sí pé irúfẹ́ ọpọlọ tó níyẹn làwọn ẹni ìṣáájú gan ní sáwọn ìyá tiẹ̀ náà àwọn ìyá tiẹ̀ ó ti lọ wọn wá níbí wọ̀ láyé yọmọ wa wà yumsikuhu ala hunin am yadussuhu fi turab yọmọ wa ń gbọ́ obìnrin tán fún òun nínú pẹ̀ obìnrin lòún bí báyìí ṣé òun ó gbóbìnrin yìí lọ́wọ́ nínú ilé lẹ́ni ìyẹpẹrẹ ni àbí kó ń gbé sáré gbé nínú kòtò láyè kẹwọn bí tí wọ́n sọ pọlọ ra wọn dé àràtà ń fẹ̀yìn obìnrin dá lédè àwọn ìpele kọ̀ọ̀kan tá ń gbà láyé àdáníyàn kí Islam tó dé obìnrin kọ̀ọ̀kan kó ti bẹ̀ fi kẹ́kọ̀ọ́ ń pé gbogbo ohun tí Islam bá sọ fún un sẹ́ òun láti mú wa tìyọnu tí ìfarabalẹ̀ tí lílò wọn láti máa ń pẹ́ kó sì mú wa bẹ́ẹ̀ nínú àyà mi ní àyà tí mo pọ̀rọ̀ yìí máa ń kà níbi tóbìnrin gbé burú lọ́dọ̀ àwọn lárúbáwá ẹni àná tí wọ́n jẹ́ ní àyìmọ̀ tí wọ́n mọ̀ nípa Islam Quran ń jẹ́ kó yíwa ń pé kí ni wa idhal maw'udatu su'ilat bi ayyi dhanbin qutilat tó bá dọjú al-qiyamah al-maw'uda àwọn ọmọ tí wọ́n gbé sí láàyè nìyẹn ọba di ọjọ́ yìí ọba àlekí ọlọ́mọ bí àwọn ọmọ náà bí ayyi dhanbin qutilat ẹ̀ṣẹ̀ wo gan lẹ̀ṣẹ̀ tẹ́ ṣe àwọn kìíní ìgbà yìí tó wà ní ìgbà yìí ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ wọn gan tó fi já sí pé ńgbà tí Ọlọ́run ní kí ọ̀tara ìyá yín fi wáyé wọ́n wá wa kòtò wọ́n gbé yín rì bọlẹ̀ láàyè lẹ́ni tí ò fẹ́ kẹ́ bá wọn gbé ní kó já sí pé kí ni ọpọlọ wọn kọjá pé ẹni ìyẹpẹrẹ lóbìnrin àbí bẹ́ẹ̀ kọ́ ìran obìnrin nǹkan kọ́ ní ó mọ̀ wá bá wọn jẹ mọ́ bá wọn mú nǹkan táwọn ní gbọ́dọ̀ kìyàmọ̀ nǹkan yóò mọ̀ jẹ́ ìgbàwí lẹ́jọ́ fún wọn bàtà bá wá ní kí wọ́n bí àwọn ọmọ ẹ̀ṣẹ̀ ó lẹ́ṣẹ̀ tí fúnni kí wọ́n gbé yín sí tí wọ́n sì rójú tó ẹ̀ṣẹ̀ kan ẹni tó dárúfẹ́ àrà bẹ́ẹ̀ ibo ńlọ ní ìyá Ọlọ́run ọba ńlọgbó inú ìyá Ọlọ́run kí Ọlọ́run ọba àríkí ọlá kó dó tẹ̀lé kọ̀ọ̀kan wa lọ́dọ̀ àwọn alárúbá yìí kan náà àwọn ní pé obìnrin ihun tí a máa ń jogún ni nígbà tí ọkọ rẹ̀ bá kú kì í ṣe ohun tí a máa ń fẹ́ padà tí obìnrin kan Ọlọ́run bá kọ́ ń pé kọkùnrin kan kú sóbìnrin kan láyé obìnrin yẹn kì í ṣe ohun àjogún ihun tá a tún máa ń fẹ́ padà pẹ̀lú igi míì nítorí pé igi tí ń bẹ láàrin òun pẹ̀lú ọkọ tòun ó ti já sábà ikú tó wáyé láàrin àwọn méjèèjì ṣùgbọ́n àwọn Lárúbáwá àwọn ní pé ihun tí ọkọ tó kú yẹn tó fi ilẹ̀ àtìyàwó náà gbogbo wọn pátá ohun tá a fẹ́ jogún papọ̀ ni wọn ọmọ wa ń jogún obìnrin wọn bá ti wá jogún obìnrin ẹni pé ń bẹ̀ lẹ́ẹ̀kan náà sẹ́ obìnrin yẹn ò ní nǹkan kan tó fẹ́ gbà ní ogún tí ọkọ yẹn fi ilẹ̀ kò ní mọ́ gbogbo ara yìí báyìí kọ́ ń wáyé ṣáájú kí Islam kó tó dé pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbé Islam tó tọ́ wá pé ẹ̀sìn ní Islam tó jẹ́ tó tọ́ tí tó kún fálà yìí ó gbé wa bá ṣe rí lásìkò àwọn jàhìlí àwọn nìyẹn wọn à ká obìnrin kún kankan wọn à fún wọn ní ipò tó dáa kan wọn kà wọn kún ẹni yẹpẹrẹ kódà ẹlòmíì bá débi pé táwọn ìyàwó wọn bá ń bẹ nínú nǹkan oṣù nínú àwọn ìlànà tó ti kọjá ni táwọn ìyàwó wọn bá ń bẹ nínú nǹkan oṣù wọn yọ wọn kó nu lé lọ gbé wọn síbi kan tí wọn kàn kọ́ nǹkan bíi tẹ́ǹtì kan fún wọn bí ká máa gbẹ́bẹ̀ lásìkò tó bá ṣe nǹkan oṣù àti àsìkò tó bá bí ọmọ tí ẹ̀jẹ̀ ń bẹ lábẹ́ wọn yẹn àwọn rí pé nǹkan ẹ̀gbin obìnrin kó jìnnà sáwọn bí wọ́n bẹ yẹ̀yẹ́ obìnrin dé ǹjẹ́ ẹ̀yin ya wa nílé àti ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀gbọ́n wa àbúrò wa ẹ máa kẹ́tí gbọ́ ipò tí wọ́n gbé yín sí lánàá o
tẹ́ fi mọ rírì mu tí Islam ṣe lára yín kẹlẹ̀ bá fi dúpẹ́ fọlọ́wọ́n bá látara àwọn àṣẹ tọ́lọ́run pa yín tẹ́ fi tẹ̀lé bó ti tó àti bó ti yẹ. Ǹjẹ́ lásìkò àwọn jahili àsìkò àyìmọ̀ ìran obìnrin kan ò ní ìgbádùn kan tó fẹ́ gbà tó ẹ̀ ń gbọ́ ọmọ òkú lónìí wọ́n gbé sí láàyè tó bá jẹ́ pé tó ti dàgbà ní tọkọ kú sí wọ́n hàn náà ogún fún pé kò ní jẹ́ nǹkan ní ogún ọ̀dà kẹ́bí ẹ kọ́dà irúfẹ́ wúlò lọ kọ́dà wọn kó dúró tiẹ̀ nìkan kan wa. ipò wa ní Islam wọ́n á gbóbìnrin sí Islam tá a bá wo Islam algbé huwa dinul khalid ẹ̀sìn kan ní tó balẹ̀ bí balẹ̀ rẹ̀ tó balẹ̀ yóò sì máa jẹ́sìn tálkìyàmọ̀ fìdé iyì ẹ̀ tó gbé wá iyì náà ní parí láyé àti láyé yóò máa jẹ́sìn iyì tí tálkìyàmọ̀ fìdé ni gbogbo ẹnikẹ́ni tó bá fi aṣọ ìsìláàmù fi bora tó fi ìsìláàmù fi wọ kàn rẹ̀ tó fi wẹ̀ mọ́ tó fi Islam fi tún gbogbo ìgbésí ayé ẹ̀ ṣe onítọ̀hún ò ní di ẹni àbùkù tálkìyàmọ̀ fìdé nítorí pé Islam hada din lillah ọlọ́run ọba nìkan ló lẹ̀sìn náà tó bá sì ń wá ẹni tó níkẹ́ lọ́wọ́ tẹ́nìkan ò níkẹ́ rẹ̀ lọ́wọ́ lọ́lọ́ba àníkẹ́ ọlá òun ní fúnni níkẹ́ tá bá ń wá ẹni tí ń tọ́jú ẹni tí sì ń ṣọ́ni láyé kò tún sí láyé mọ́ ẹ̀fọ́ ọlọ́run bàbá àníkẹ́ ọlá nìkan tó bá ajásí pé wá fi Islam fi ṣe ajásí pé òfin tọ́lọ́run ọba fi ṣe nìyẹn ọba tó wá ní àwọn nǹkan wọ̀nyí lọ́dọ̀ ńkọ́ ọba náà daṣọ ẹ̀ yóò dáàbò ẹ̀ ó wá ní kàmùkù kan mọ́tò fi kó láyé kátó aṣọ gbóbìnrin Islam ó ṣe àpọ́nlé obìnrin nígbà tí ó bá jẹ́ ọmọ ògbónlò kódà láti inú yẹ Islam ti ṣàpọ́nlé obìnrin ó ṣe àpọ́nlé obìnrin nígbà tí ó bá di mandiya tó fẹ́ lọ sílé ọkọ ó ṣe àpọ́nlé obìnrin nígbà tó bá di ẹni tó bímọ tó dìyà ó wá ṣe àpọ́nlé ẹ̀ látara ń gbé báyìí ni kò ti rìn kó lè bá a fi jèrè àwọn ọmọ tí ó bá bí ṣe rí ìpele mẹ́tẹ̀ẹ̀ta yẹn sẹ́ Islam fi ṣàpọ́nlé obìnrin wà á kò pele kan mọ́ fóbìnrin láyé tó fẹ́ gbádùn tó kọjá ìpele mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀wá nù yẹ́ ẹ̀ fi wáyé ìlà àkọ́kọ́ nìyẹn ọwá dáyébù ṣe ọ̀dàgbà ọ̀dìmándiá afẹ́ lọ sí ilé ọkọ Islam fa ìgbé dáadáa gbé bá ló ṣe ṣe ọwá dẹni tí ọwọ́ ilé ọkọ ọwá bímọ orúkọ yìí ó yí padà pé ìyá alágbájá Islam tó ṣàpọ́nlé ẹ̀bẹ̀ náà ọkẹ́ ẹ̀kún ó ṣe ẹlẹ́ ìpàdé pàtàkì pẹ̀lú ògbó títọ́ ọlọ́run ní apá kejì ẹ máa gbọ́ àlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí ọlọ́run bá lè kí ọlá kó ló ti ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu wa sallam wa barika ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Alhamdulillahi wassalatu wassalamu ala rasulillahi al-amin Muhammadin bin Abdillahi wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsani ila yawmiddin amma ba'd. Adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí
a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ tí ó pọ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àtúwá kíra káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò wa nípa ipò wo gangan ní Islam gbé obìnrin sí àti ń pé ojú wo ní Islam fi wo obìnrin. Islam ó fojú orí fi wo obìnrin, ó sì ka obìnrin kún, ó sì wo obìnrin ní ẹwà àpọ́nlé láti inú ìyá ẹ̀ fi débi pé ó wáyé, fi débi pé ó dàgbà, ó fẹ́ ṣẹ̀ṣà ọkọ, fi débi pé ó ṣẹ̀ṣà ọkọ, ó bímọ bó ṣe títí lọ bẹ́ẹ̀ tó fi kó láyé. Àpọ́nlé yìí ò filẹ̀. Àpọ́nlé àkọ́kọ́ ẹ̀rí pé ńgbà tí mo káyà ilé ẹ̀kan pé wáyé dalmọ́ òwúdà tó so ìlàt bí ayé dambin tó ti láti. Bí ìbá ṣe ń gbọ́ ọlọ́run ọba àlejòọlá ó ka obìnrin kún, ọlọ́run ò ní máa tábà àwọn ẹni tí wọ́n dára yìí pé kí ó sì lè jẹ́ tí ó já sí ń pọ̀ mọ́ obìnrin tó jọ ọmọ òpónlò tí ó mọ nǹkan kan lẹ́wà gbèsè láàyè ọlọ́run bá ń gbèjà àwọn obìnrin jà mẹ́. Ọlọ́run bá mo wí o ń gba ìjà àwọn obìnrin jà mẹ́ ní ọjọ́ tí ẹni tó dára yìí ò lè rí nǹkan kan fìdí mọ́. Ibẹ̀ obìnrin gbọ́dọ̀ mọ̀ ń pé Islam pọ̀n lé torí gbọ́dọ̀ ló ní Islam. Ọlọ́run ló ní Islam. Àwọn ẹni tó bá wá létí ìgbọràn táwọn náà lẹ́mìí àti dára yìí ẹni pé ń bẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n fura pé tí ń bá fi lè dá o tó bá dọjú àlùkìyámà ẹni tó fẹ́ gbèjà ọmọ tó fẹ́ gbé sí yìí báyìí nǹkan ọtí ń bẹ́ ń bẹ̀ òun lẹni tó ṣìkà ní pé tó bá gbá ni mú ẹni tí ó gbà nílẹ̀ lọ́dọ̀ rẹ̀ kò tó sí mọ́ kókó má ṣe. Obìnrin a máa ń jẹ́ nǹkan tí yẹn máa ń dárò abẹ́ pọ̀ lọ́ẹ̀ ṣé kò ń kéré obìnrin eré obìnrin ló ti ń rí ìgbádùn ara ẹ fi ń tú ọpọlọ fi ń tú wá àlàáfíà fi ń gèrè àlàáfíà fún ẹ. Ṣé irú wọn náà máa gbé sí káwọn gbogbo wọn náà gbé sí láyé ṣo tó lè rú wọn mọ́ ọbẹ̀ bá ṣàṣepọ̀ ló fi já sí pé ọlọ́wọ́ bá ń kọ́ ó dúró ní olùgbìjà fẹ́yìn obìnrin láwọn obìnrin tí wọ́n bá gbé sí ọlọ́run fẹ́ gbìjà yín lálùkìyàmọ̀ ipò tó lọ́run gbé ẹ sí nìyẹn o ọba tó wá gbé ẹ sípò náà ǹjẹ́ ò ní kọba náà fún báyìí kò ní kọba tó fẹ́ràn ti tòun ẹ kó nǹkan kó ń fẹ́ràn ọlọ́run ọba kí wá láàmì táàfin mọ́ kó fẹ́ràn ọlọ́run níbi gbogbo ohun tọ́lọ́run bá sọ ń kọ́ láti tẹ̀lé ati'u Allaha wa ati'u Rasul wá àwọn àṣẹ tọ́lọ́run pẹ́ lọ wá àmà kó sì tẹ̀lé ìyẹn ní Al-Qur'an kó sì lọ wá àṣẹ tí ọlọ́run ọba tó pẹ́ ní Sunna ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó sì mú ṣẹ́nu gbèsè ayé lẹ́yìn tí ó fi máa fi ẹ̀mí ìmoore ẹ̀mí ìdúpẹ́ fi hàn ọba náà ìyẹn jẹ́ àkọ́kọ́ kó ṣe ní méní. Ẹlẹ́kejì Islam ń fòrò àwọn òbí ọmọ obìnrin lọ síbi ń pé kí wọ́n ní àmójútó tó péye lérí ọmọ obìnrin ní o bizat obìnrin pàápàá jùlọ nítorí pé tóbìnrin bá dá láwùjọ sẹ́ gbogbo àwùjọ dà tóbìnrin bá bàjẹ́ àwùjọ bàjẹ́ obìnrin dàgẹ́ bí àlàpà ni tí ò bá ṣì nǹkan kan ò lè wọ́ bẹ̀ nǹkan kan ò lè ṣe kí ni kò lè wọ́ bẹ̀. Ǹjẹ́ Islam ńkọ́ ó fòrò àwa tá a jẹ́ òbí ma ń pé kí á gbìyànjú láti mójútó ìgbésí ayé àwọn obìnrin dáadáa nítorí pé obìnrin ńkọ́ ọjà kan ni tó wọ́n lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run fi ṣàwàdà Ọlọ́run fi ṣeré ó wáyé nínú ẹgbà wá ní àtọ̀dọ̀ ìyálà wa Aisha radiyallahu anha kọlọmbà wa yọ́nú sí qalat tó sọ báyìí ó ní qala rasulullahi sallallahu alayhi wa sallam ògíṣẹ́ Ọlọ́run ọba tí a mọ̀ sí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ báyìí ó ní manubtuliya min hadhihi albanat bi shay'in fa ahsana ilayhin kunna lahu sitran min an-nar. Ànábì ní gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ju iná àdánwò sí lágbádá pọ̀lú nǹkan kan lára ọmọbìnrin tó bá bí láyé ń pọ́lọ́wọ́n bá fọmọbìnrin fi ṣe àdánwò fún bó ṣe ń tọ́mọ yìí tí ń kọ́ ọlọmọ náà ò gbọ́
bó ṣe ń pè sákìyèsí etí ọmọ náà obìnrin náà ó yí ànábì gan máa ń pè tí obìnrin máa ń yí kó tó sọ àrí ọlọ́run fi mọ̀ bẹ́ẹ̀ fi mọ̀ ó ń pè lọ kírun kò máa gbọ́ lọ gbàwẹ̀ kò máa gbọ́ lọ tún aṣọ láṣẹ kò máa gbọ́ bàbá parí nǹkan oṣù báyìí la máa ń ṣe sí kò máa gbọ́ ha Qur'an kò lè bá a fi jèrè lálùkìyàmà kò máa gbọ́ gbogbo ohun tó ń tàn sọ fún sá ń pè tí igun sí ó ti dàdéhùn fún ẹ báyìí ó ní pé yóò wọ ní ìrònú fún ẹ ó ní gbádùn ayé dáadáa tó bá wá débẹ̀ kí la máa ń ṣe sí ẹgbà ìfọ́tí ṣàládà ṣẹlápá ju sẹ́yìn kúnlé ìgbésí ayé pàtì síbi kan máa wò mọ́ lánàá ànábì sọ bẹ́ẹ̀ wọ́n ní fa ahsana ilayhin ó wá ṣe dáadáa sí bí ṣe ń ṣe sí ẹ kò ṣe sùúrù pọ̀lú ẹ wọ́n sá ń tẹ̀síwájú ní iṣẹ́ tó náà ń bá ara wọ̀ bí jẹ́ ọmọ ní máa ṣe báyìí wọ́n náà wọ́n nǹkan báyìí wọ́n lágbájábà tó ṣe ibi tọ́rọ̀ ẹ̀ parí sí làkàṣègbè wo tí wọ́n parí sí wọ́n fa àwọn yẹn fi ṣàpèjúwe fún bó ti yẹ káàrin nìyẹn tó bá fi lè ṣe bẹ́ẹ̀ títí ó wá fi àdúrà fi jíǹkì ẹ̀ lẹ́yìn òfin ti lẹ́yìn pé ọlọ́run ọmọ yìí ó bùn mí nì má jẹ́ ó jẹ́ gbàgbé ẹjọ́ fún dálùkì àmọ́ ṣe lọ́ máa rí fún mi wọ́n tó bá ṣe bẹ́ẹ̀ ìgbìyànjú tó ṣe yẹn ọlọ́run wá yí ọmọ náà padà kunna lahu sitran minan nar ọmọ yìí báyìí ni àwọn ọmọbìnrin yìí báyìí ní padà jẹ́ gàgà fún ẹ tí wọn ò ní jẹ́ kó rí iná ọlọ́run bá wọn dálùkì àmọ́ ọmọ wo ọkùnrin ìrọ̀ ọmọ wo obìnrin min hadhihi albanat àwọn obìnrin lànà bí sọ bí shay'in bó ti jẹ́ òkè àdánwò ara wọn kó kéré tó ṣe sùúrù lérí ẹ̀ tó wá ń fi dáadáa fi pààrọ̀ àdánwò náà lára àwọn obìnrin náà ẹ̀san tí ó máa jẹ́ tiẹ̀ ní kíni àwọn ọmọbìnrin yẹn ní ó padà wá jẹ́ gàgà fún ẹ kíni ọjọ́ àlùkìyámà ọlọ́run bàbá wa yìí ó ṣe wàhálà lérí wa gan àbẹ́yẹ yàkúyà kádìdàkúdà kádẹran kẹran láyé ọlọ́run iná kọ́ ló tọ́ sí lẹ́nu ọmọ yẹn di kíni tí wọ́n ṣe pẹ̀ fún àlùkìyámà. kẹwọn kò tí Islam gbóbìnrin sí ànábì ọkùnrin lẹ o kó tó dárúkọ obìnrin o orí kìíní lẹ ọkùnrin lẹ kó dárúkọ obìnrin ìjásí tóbìnrin àti tóbìnrin ọ̀rọ̀ rùn èrè ibẹ̀ ló dùn èrè ibẹ̀ tó dùn náà ló yẹ ká máa sáré lẹ́yìn ẹ̀ ní òní jẹ́ ká máa lẹ́mìí pé ìṣàbùrú sóbìnrin náà kìíní ẹ̀ ni ò sí fún wa lónìí ló fi jásí pé ìṣesí àwọn ẹni àná ó kù làwọn adè ní ọlọ́run wá mú mọ̀ọ́mọ̀ Allah hawla wala quwwata illa billah ó wá kẹ́ ọkùnrin míì pẹ̀lú kìkì dá obìnrin pé kò ní bí ọkùnrin kan láyé obìnrin kan ló mọ̀ bí yóò máa wá banújẹ́ kùn ó fẹ́ ìyàwó àkọ́kọ́ obìnrin kẹrẹ́ ni kò gbá tiẹ̀ ó fẹ́ ìyàwó kejì obìnrin náà ni ó fẹ́ ṣàjẹ́ wọ́n ti pè ó fẹ́ ṣàjẹ́ káàdì ṣèṣù ó fẹ́ kẹta obìnrin náà ni bàbá wọn dàrẹ́ láàmú bọ́lá ṣe kọ́ tiẹ̀ kìkì dá ọmọbìnrin ọlọ́run kó sínú mi ẹ̀ ihun tó yẹ kó o ṣe ni pé máa dúpẹ́ fọlọ́run ọlọ́run kó kìkì dá àlùjánnà ó kó tiẹ̀ àwọn gàgá tó pọ̀ ọlọ́run kó síwájú fẹ́ pé wá kán pọ̀ lọ́dún ẹ̀ máa fẹ́ yẹ kó wọná mógú tó wọn àwọn obìnrin wáyé mógú tó wọn ìwọ obìnrin gan tó wá ń gbọ́ mi nílé ipò tí Islam tó gbé ẹ sí lékejì ipò ń pé kí ni ká mógú tó ẹ tí Islam gbé ẹ sí òun ni ẹ o tó bá mógú tó ẹ bò ṣe wọ́n gbàgbé ọba tó ní ká mógú tó ẹ nọ̀rọ̀ adájọ́ Muhammad sallallahu alaihi wasallam yóò gbàgbé ọba náà sílẹ̀ ọba náà bó ṣe tọ́ bó ṣe yẹ kó o sì gbọ́ ohun táwọn òbí rẹ̀ sọ fún ó ṣe pàtàkì gẹ́ ipò tí Islam gbóbìnrin sí níbi àmójútó àti ìtọ́jú òun nìyẹn níbi pé kí n gbé àwọn bàbá ọmọ tó jẹ́ obìnrin kan pé kí wọ́n ṣàkíyèsí ọmọ náà kò gbọ́ràn látòní lọ owó oúnjẹ ẹ̀fẹ́ fún ẹ mọ́ ọ ti dá nǹkan rú bó o fún lówó oúnjẹ bí tó bá lóde gbogbo oúnjẹ ó lè gbọ́ lọ́dọ̀ ọkùnrin kan òun máa bá a sùn ní rọrùn yóò sì máa gba jẹ́ǹgì lọ́dọ̀ ẹ̀ ló fà gbèsè ayé ìjẹ sílẹ̀ bàbá ìwọ ló fà ó. onígirijẹ táwọn agbójọmọ obìnrin gbọ́n ní kankan lọ ọmọ yẹn wá ṣe kí ni ni wọ́n á rí wọn tọrọ owó káàkiri wọ́n á ní ọmọ ìtìjú wò lè yí wọ́n ló fà tìjú wálé o. obìnrin ṣe ohun tí yẹn máa ń pàtì ẹ má kú wà ẹ̀ àwọn ẹni àná mọ́ ẹ má fún ẹ ní ìrò ń pẹ́ pé ọmọbìnrin sọ alhamdulillah lérí kíni ọlọ́run ní kí gàgá tí ó jẹ́ kó máa ń wọ iná kíámà ọlọ́run ní kí ọkọ̀ kó dé sínú gbèsè àyífà
kọ́dà ọmọbìnrin mo ti yàn máa ń tọrọ lọ́mọbìnrin ló bá lọ́wọ́ kó gùn lọ́mọbìnrin kó má sọ pé kọ́lọ́hún kó gùn mi kó má fi dààmú mi. ipò tí Islam tó gbóbìnrin sí lẹ́lẹ́kejì òun nìyẹn. nínú ẹgbàá wa mi látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní man aala jariyatayni hatta tablugha jaa yawma al-qiyamati ana wa huwa kahatayn. Ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá tọ́ ọmọ obìnrin méjì dáadáa tó tọ́ ní títọ́ tí Ìsìlámù tó ń fẹ́ ń pé ká tóbìnrin hatta tablugha ọ̀tọ̀ wọn títí wọ́n fi bàlágà wọ́n dé ipò pé à ń kọ ẹ̀ṣẹ̀ fún wọn à ń kọ ládàá fún wọn. bí tí Ànábì ń lọ pẹ̀lú wa ni pé ọkọ wọn débẹ̀ wọ́n ma haram wọ́n ma halal wọ́n má àsìkò tó yẹ ká rẹ́rìn wọ́n sì má àsìkò tí ò yẹ ká ṣe ń síta wọ́n má àsìkò òórùn lọ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n kí bó ti tó àgbò ti yẹ wọ́n mọ̀ tún lọ́tún wọ́n mọ̀ sí lọ́sì ìyẹn ò sí mọ́ lónìí kò sí mọ́ lẹ́nìí gbogbo ẹ̀ wá dàrú. a kàn ń rí òbí mọ obìnrin ní àwọn ẹni tí wọ́n tóbìnrin ò pọ̀ mọ́ tọ́mọ wa ṣe níbi kan ní ọjà ti sú mi ọmọ ń pọ̀ ọ̀rọ̀ ọmọ tẹ́lẹ̀ rí ẹni bá wọ́là kan láyé èrí bó ṣe jọ lọ́là yẹn kọ̀ bọ́lọ̀ sí o nítorí bọ́là yẹn ni ó máa wò kò ní wọ àwọn àrètí rìn yẹn gbogbo ẹ̀gún tí ń gún ẹ bí ìrọ̀rùn bẹ̀ ń bọ̀ wájú náà ni kò máa wò díjú nípa àwọn tó ń gbẹ́sẹ̀ lérí ẹ̀ láwọn nǹkan nira tóbi dọ́wọ́. jọ́rọ̀ Ànábì wa Muhammad yẹn sallallahu alayhi wa sallam ọmọbìnrin méjì ló wí káwọn ọlọ́run kó púpọ̀ tiẹ̀. Ànábì ní já yawmal qiyamah irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó lu ọ̀rọ̀ Ànábì yẹn tó fi tó àwọn obìnrin náà káwá sọ gbóbìnrin tó wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ tó ń kúnṣẹ́ fún ẹni o bó ṣe ń kúnṣẹ́ fún ẹ lè fi ń kéré fún ẹ. Ànábì ní onítọ̀hún wà lọ́jọ́ kìyàmà Ànábì ní òun àti onítọ̀hún báyìí làwọn wà nílẹ̀ àlùjánnà tó ẹgbẹ̀gbẹ́ táwọn làwọn fẹ́ wà kò ní jìnnà sóhun. látara kí ni tọ́mọ obìnrin méjì dáadáa ní títọ́ tí Islam fẹ́ ń gbé kátọ́mọ obìnrin tó oníṣẹ́ àmọ́mọ́tọ́ ehun tó fi yẹ kátọ́mọ ọ̀tọ̀ ehun tá a fi ń tọ́mọ ọ̀tọ̀ àmọ́tọ́ níbi kí ni àlàáfíà ọmọ àmọ́tọ́ níbi tó yẹ kọ́mọ kó wọ̀ àmọ́tọ́ nípa ẹ̀kọ́ tí Islam ní ká fi kọ́mọ àmọ́ gbogbo ẹ̀ ó padà ṣẹ́ni pé ta ni òbí ma gangan ẹni tó fẹ́ kọ́ ni gan ìjóhùn náà ni fáàkìdù ṣẹ́yí láàyò ẹni ò ní nǹkan kì í fún ní nǹkan. èyí fi ń jẹ́ ìpenisákíyèsí fún gbogbo àwọn obìnrin wa tó ti ṣáájú fẹ́ni tó bá nírúfẹ́ ẹ̀kọ́ báyìí lákọ̀ọ́kọ́ kọ́kọ́ lò fáwọn mẹ́rin kò wá ní irúfẹ́ ẹ̀kọ́ báyìí kọ́ lọ wá kó mọ̀ kó lò fáwọn mẹ́rin kó lè bá fi jèrè èrè kíni èrè ń pé kí n bẹ lẹ́gbẹ̀ẹ́ Ànábì wa Muhammad kí n al-qiyamah ìgbé àti Ànábì ńkọ́ àjọ wà ní ààyè kan náà ìgbègbè Ànábì fún wa báyìí lọ́ba ń pẹ́ tó mọ̀ bèrè ẹ̀yin bàbá ọ̀rọ̀ nìyẹn fún látọ̀dọ̀ Ànábì sọ́dọ̀ yín o ẹ̀yin ìyá ọ̀rọ̀ nìyẹn o látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sí ọ̀dọ̀ yìí. hadith ẹlẹ́kejì nìyẹn ǹjẹ́ Islam ńkọ́ ó fòrò wa lẹ́yìn tí fi ń là wá lójú pé ká mọ iye obìnrin ká sì ní àmójútó tó péye ní orí wọn èyí báyìí láṣẹ títí ló fi di àsìkò tá fẹ́ lọ́kọ. obìnrin tí wàá bàlágà wọ́n fẹ́ lọ́kọ nísìn àpọ́nlé wo ni Islam ṣe fún obìnrin níbi gbọ́fẹ́ lọ́kọ. Islam ó fún obìnrin ní liberté àní ó fún ní ìgbàyè ṣé ẹ mọ̀ ọmọ tá a bá tọ́ ní títọ́ ti Islam látilẹ̀ fi débi tó fi dé ibi ń gbọ́fẹ́ lọ́kọ sẹ́ ẹni bí ó ti mọ àwọn nǹkan tó yẹ kó mọ̀ lẹ́ni tó bá mú gútó mọ́ náà dà o ẹni tó yẹ kó fẹ́ gan yóò mọ̀ kódà wọ́n lè mọ̀ ju àwọn òbí ẹ̀ gẹ́gẹ́ lọ tó bá tó bó ti yẹ ká tọ̀ torí ọmọ mi ṣe Ọlọ́run fún lẹ́bùn tó bá sọ pé yìí báyìí ṣe báyìí ní sẹ́ àwọn ilẹ̀kùn ẹ̀ tó ṣí síwájú ẹlẹ́kan náà gẹ́gẹ́ bí ẹ̀bùn tọ́lọ́run fún pé báyìí ló jà sí ní gígé báyìí ní gígé wọ́n ti ṣíwẹ̀ tipẹ́ pàápàá jùlọ fọ̀rọ̀ Ọlọ́run tó wà níbi fi tọ̀ ihun tó yẹ kó mú wálé yóò mọ̀
ó wá tó àsìkò ọmọ yẹn fẹ́ wá lọ́kọ. Bàbá Islam jẹ́ kó yé wa pé àṣẹ òmúlẹ̀ ń bẹ o. Tọmọ tá a mọ̀ lọ́mọ tí ọ̀rọ̀ ẹ̀sìn yé tiẹ̀ ló múlẹ̀ gẹ́gẹ́ bí ipò tí Islam tó gbé sí. Kò tí kí n tí Islam tó gbé sí. Ó wáyé lásìkò Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọmọbìnrin kan ló wá bá Ànábì ló wá fi ẹjọ́ bàbá ẹ̀ fi sùn. Ń gbé bàbá ti tòun ń fi òun lọ́kọ tóun ò fẹ́ tóun ò yọnu sí. ń jásí pé tóbìnrin tó bá lọ fọ sí ẹ̀ tó lọ fẹ́ni tí ò fẹ́ tó yọnu sí àbí wọ́n ọkọ̀ fẹ́ lẹ́mìí wọ́n wá ń dà láàmú wọ́n sọ̀rọ̀ fún lọ́tún lọ́sì ọ̀rọ̀ yẹn ṣàṣìṣe láàrẹ̀ ó fi àwọ̀ abẹ́ ọkọ náà lópin ìgbà tí ìyọnu ò bá bẹ lábẹ́ ọkọ náà kò ní rí gbádùn tálíkì àmọ́ fìdí nítorí pé nǹkan ọkọ yẹn ò ní tẹ́ lọ́rùn kò ní dọ́gba fún Islam wa fi obìnrin lẹ̀ pé kó ṣẹ̀ṣẹ̀ àwọn tó bá wò ọmọbìnrin wa bá nàbí pé bàbá tòun báyìí ó fi òun lọ́kọ tóun ò fẹ́ ẹgbẹ́ ohun tí Ànábì Muhammad sọ sallallahu alayhi wa sallam Ànábì ní ìrẹ́ bàbá ẹni tó fi ọmọ rẹ fún yìí báyìí nǹkan igi àwọn méjèèjì ó di tútù wọn lè fẹ́ra wọn ìwọ ọmọ lọ́ṣẹ̀ṣẹ̀ tó bá wù ẹ́ kó wá kásò igi rẹ sallallahu alayhi wa sallam Islam nìyẹn o ohun tó pọ́n bìrì lédè wọ́n kì í ṣe dìsọ́tà ṣe lónìí o dìsọ́tà ṣe lónìí kọ́ o kọkùnrin tó sọ ń pòun fi ṣíbí fi jẹun ìyàwó máa rí ń pé ọkọ ti tòun kò ìjẹun tó yẹ kóun fẹ́ mọ́ eléyìí ò gbẹ̀sìn nípìnlẹ̀ yóò kọ sílẹ̀ pé kì í jẹun tó yẹ kí fẹ́ nǹkan burúkú ọkọ tòun débi tó fẹ́ ọ lọ àwọn èèyàn kan wá ń kí wọ́n bẹ̀rẹ̀ fi kí wọ́n tó ń sin wo kò dáhùn lóhùn sábà ń pọ́n bẹ̀rẹ̀ kí yẹn kọ́ ó ti gbé ẹ̀tọ́ Ọlọ́run fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba ó sì ń wo kò kìlọ̀ fún wọn lábẹ́ ilé yẹn kọ́ kí iṣẹ́ tó yẹ kó ń fẹ́ mọ́ result pápá ọtí result pápá ni ibẹ̀ yẹn ká tún bẹ̀yẹn ṣe lóòótọ́ kò sí ohun tí obìnrin ò lè tàrí ẹ̀ fi sọ pé wọn ò lọ́kọ mọ́ nígbà tí ó bá ti ní pé ìnira ti ń bẹ́ńbẹ́ fóun sàpọ̀ ọ̀rọ̀ ọkọ ò mọ́ tẹ̀hún lọ́rùn mọ́ ó ní kò rí ya ṣùgbọ́n ká má ṣe undesert ọ̀nà fáwọ́dọ̀ ọ̀nà pátá ọ̀nà mọ́ta ká má gbogbo abẹ kò ní jẹ́ káwùjọ kó tó dára tó bá ń wáyé bẹ́ẹ̀ sẹ́ kí ni ọmọ bí ọ̀tá láàrin ẹbí kan sẹ́bí kan láàrin ọkùnrin kan sọ́kùnrin mi láàrin obìnrin sáwọn obìnrin ẹgbẹ́ àwùjọ wa ní àmọ́ wá fi ojú kan fi ro ara wa tó ṣe ká ní pé ohun tí ń bẹ nú ọ̀tọ̀ ohun tí ń bẹ nú yàtọ̀ sójú náà kọ́lọ́n kó bá tó àwùjọ wa ṣe bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó fún obìnrin ní liberté ń gbé kí ni kó ṣu àzẹ́ tó bá wù ẹ ò kò tí Islam tó gbóbìnrin sí àmọ́ obìnrin wo ni ẹ má ṣe mi gbọ́ yẹ̀ o obìnrin tó já sí pé a fi Islam fi tọ́ láti ìpìlẹ̀ tó mọ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa tó yé tó sì mọ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ jẹ́ nípa mọ́ ilá àlàhùn máa ń gbóbìnrin náà sẹ́ àwọn kan wọ̀nyí báyìí kọ́ aṣàfẹ́kù ẹ̀ lára ẹ̀ bàbá rẹ̀ ti jẹ́ ní ire ojúlùmọ̀ ó mọ nǹkan jùlọ ibẹ̀ yẹn kọ́ a lè tán káfọ̀rọ̀ wérò fún pé fẹ́ lágbájá ó rí sí nínú gbèsè ayé ẹ̀ àwọn afi àwọn nǹkan tí kò yí lára ẹni tá a fẹ́ kó fẹ́yìn sí àfiyè gbò nǹkan báyìí èyí tí àwọn ń wò nìyẹn tó bá ṣe lé báyìí ó rí sí mi tó bá ṣe lé báyìí lẹ́sìn lọ́wọ́ ṣe kíní kan lára abẹ́ àrígbá bẹ̀ àmọ́ nípa pé tí o bá ti lè fẹ́ o gbádùn ayé mi lọ́dọ̀ mi mọ́ bí káwọn ẹbí wà dé ní fẹ́ ń tọ́ lọ fẹ́ yí o àgbà tiẹ̀ mọ́ ayọ̀ ẹlẹ́bí kankan kì í jẹ́ bẹ́ẹ̀ ẹ má dààmú obìnrin mọ́ pàápàá jùlọ obìnrin tó bá ṣe ń pé ó wà ní ọkọ wá rí pọ́kọ tóun fẹ́ iṣẹ́ àdùnsílá rẹ̀ fún òun mọ́ gbogbo ibi tó yẹ kó ń gbàdá tó fi kọ̀ fẹ́ gbọ́ àyàfi kó ń kọ́ sílẹ̀ òun fi rí sí mi àfi kó ṣe o nítorí pé tá a bá sọ pé ọkọ àtìyàwó kí la fẹ́ bẹ̀ kí n rí ẹ kínú mi dùn kí n sinmi ìwọ náà kó rí mi náà kínú mi dùn kí n sinmi ọ̀rọ̀ ẹnu ẹ kó tẹ́ mi lọ́rùn ọ̀rọ̀ ẹnu tèmi náà kó tẹ́ wọn náà lọ́rùn ìṣesí mi kó dọ́gba mára wọn kò wá fẹ́ jọra wọn mọ́ ẹ̀rẹ̀ ìṣiṣẹ́ ní ìbọnú Islam fà yílẹ̀ fóbìnrin bẹ́ẹ̀ ó fà yílẹ̀ fóbìnrin kọ́lọ́n kí ó kọ́ ní kọ̀ọ̀kan wa mọ́ ṣe
ǹjẹ́ ànábì wa Muhammad kọ́ sallallahu alayhi wa sallam ó jẹ́ kí obìnrin kó mọ̀ pé òun ní ẹ̀tọ́ kan níbi pé ìgbà yìí wà fún òun kóun ṣe nǹkan tí ó bá òun tí ìbá ṣe nǹkan tí Ọlọ́run ọba ò fẹ́ òun tí ànábì wa Muhammad fẹ́ sallallahu alayhi wa sallam. Islam fẹ́ ká ṣe oore fóbìnrin púpọ̀. Ànábì fi ń sọ gbólóhùn ẹ̀mí gíní khayrukum li ahlihi. Ànábì tàbá ń wẹ́ ni tó fi dọ́là jùlọ láàrin gbogbo ẹ̀yin tẹ́ wà láyé. Ẹni tó fi dá jùlọ tó jẹ́ ní jùlọ khayrukum li ahlihi. Ẹni tó fi jẹ́ aláàánú olóore ọlọ́lá lọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ ìyẹn ìyàwó ẹ̀ nìyẹn. Òun gangan lè yẹn pàtàkì. Ẹni tó ka ìyàwó ẹ̀ kún tó gbé sípò tó tọ́jú ẹ̀ tó sọ̀rọ̀ rẹ̀ fún tó bọ́ aṣọ ẹ̀yẹ kò kán lábùkù kò sọ́dọ̀ ẹni yẹ̀yẹ́ kódà kó máa ṣiṣẹ́ sẹ́ yóò máa rí pa ṣiṣẹ́ ẹsẹ́ èèyàn ni yóò sì máa kọrí ẹ̀ má ṣe báyìí ni kò ṣe sí gbé síbí gbọ̀nà tó yẹ kí yẹn gbà fi sọ tí ṣọ̀nà kan ra ìléjú kankan tó bó sọ ọ̀nà ẹ̀kọ́ ọ̀nà ẹ̀rọ tútù dẹ̀dẹ̀dẹ̀ ṣe ní gbogbo ohun tá a bá gbé tútù fi wọnú ẹsẹ̀ tá a sì gbé gbọ̀nà tó yẹ kí a gbé gbà níjọ́ tó bá ṣiṣẹ́ ẹni pé mo ń wọnú ara tán kì í jẹ́ méjì náà tó bá tètè kan ara tán kára ni èmi ti ṣe táwọn tó bá débẹ̀ ẹsẹ̀ kò tí ì gbà ìgbàkigbà ló lè ṣì ṣùgbọ́n fi ìrọ̀rùn fi wọlé tó bá wọlé sẹ́mọ́ ń jókòó tán pẹ̀lú àná lọ. àwọn ìwà wọn ni wà ana khayrukum li ahli èmi ò mo jẹ́ ànábì Muhammad sallallahu alayhi mo fi jẹ́ olóore jùlọ fún ara alẹ́ mi jù kú yìí lọ. tọ́lọ́ yẹ ká kọ́ṣe nísìn ànábì Muhammad ìwọ obìnrin tó ń gbọ́ mi lé wo ipò tí ànábì gbé ẹ sí sallallahu alayhi wa sallam. ǹjẹ́ ànábì ni kò fẹ́ràn o má fẹ́ràn ẹlòmíì mọ́ tàbí nìkan ni kò ṣe kó lè bá a fẹ́ rí ìgbádùn tó bá wá di pé obìnrin wá dẹni tó bímọ lọ́wọ́ ńkọ́ ẹ̀wọ̀n tí Islam sọ tó pé ọlọ́run ni wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ọlọ́run ní àṣẹ ní fórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń gbé èrè àti ànábì alla ta'budu illa iyyahu èrè ànábì àtàwọn ọmọ lẹ́yìn ńkọ́ ìgbọ́dọ̀ rẹ nìkan nù yín kó sì nǹkan mi lẹ́yìn mi ọ̀rọ̀ ọba mọ́ lẹ́ẹ̀kan náà kọ́ wa bil walidayni ihsana àwọn òbí méjì kọ́ ẹ̀dínàwó orí sí wọn sọ̀rọ̀ lè fún bàbá àti yẹ ìyá onígbé Islam pẹ̀lẹ́ náwó rẹ̀ fún bàbá ẹ̀ òun aláṣọ rẹ̀ fẹ̀sìn rẹ̀ fi bá wọn ṣe má kàfàrà yẹ ẹ̀gbọ́n tí ó yẹ kó kàfàrà yẹ ìyá mi ò gbó ìjà àbúrò kèfèrí gbọ́dọ̀ ti gbé rí ìyá mi sọ ọlọ́run ó di kèfèrí gbọ́dọ̀ ti gbé rí ìyá mi lọ bíjọ́ mẹ́rin ọlọ́kí wọn bẹ̀ ó di kèfèrí gbọ́dọ̀ ti gbé rí àwọn kan yẹ ká ló kó nù ọpọlọ ẹ ká lọ wẹ́sì sàn ká gbẹ́sìn yìí ká lè bá a fi rírọ̀ ọ̀nù gbèsè ayé wa torí bó ṣe ń ṣe yẹn sẹ́yìn mi ò mọ lé sí yẹ àti náwó rẹ sí yẹ pé bàbá yóò lè fún ẹ nínú gbèsè ayé ọba tí wàá ṣe o máa ń pé ohun tọ́lọ́run rẹ ńkọ́ kò ṣe kọ́dà ìsìlámù gba débi pé wọ́n bá padà wá jẹ́ kèfèrí gan lára ìsìlámù tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ń pó obìnrin tó jẹ́ ìyá ṣe dáadáa sí kọ́lọ́run kó ló tẹ̀ nǹkan kan wa jọ̀mọ́ àyè náà kò gbà wá tó ọ̀rọ̀ kúnlẹ̀ rẹpẹtẹ ṣùgbọ́n tọ́lọ́run ká ṣe dé ńlá pàdé ǹjẹ́ ọ̀dọ́wọ́ àwọn obìnrin tí ọlọ́run bá tí ó ní kí yárí ìkẹ́nu Islam kámi Islam náà ní ẹ̀sìn kásìmọ̀ bá ní ọba kásì ọlọ́run bá náà kátẹ́lẹ̀ súnà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn kọ́ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run bá rí kí ọlọ́run kó ṣọlẹ́ ní ọlọ́run láyé ní tó kọ́sáré wal qiyamah wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar.